Òwe Yorùbá tòní ó ní ọdẹ tó lu kóńlé ó gbélé, òun náà ni ó kọ́kọ́ rú òfin ọ̀hún torí ta ni ó ti lù ú. Ọdẹ tó lu kóńlé ó gbélé, òun ni ó kọ́kọ́ rú òfin ọ̀hún torí ta ni ó ti lu agogo náà. Lára ọ̀nà tí ìran Yorùbá ń gbà láti dáàbò bo ìlú òun ni gbígba ọdẹ. Àwọn ọdẹ tó ń ṣọ́ ìlú, a ní láti ṣàtótónu mọ́ wípé oríṣiríṣi ọdẹ ni ó wà. Alọ́dẹ alájá, ọdẹ onítàkúté, ọdẹ oníbọn tó ń pa ẹran, bákan náà àwọn ọdẹ tí wọ́n ń jagun. Ọdẹ tó ń ṣọ́ ìlú pàtàkì ni àwọn náà lára ọdẹ. Ohun tó wọ́pọ̀ ni wípé ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú, kódà títí dòní, ó ní iye ago tí wọ́n máa ń fi ẹnu kò sí wípé kí ọdẹ kó gba òde yẹn, tọ́dẹ ó jáde tí wọ́n ń retí pé kí gbogbo èèyàn kó ti wọ inú ilé wọn lọ. Nílùú míì aago 9 àbọ̀ alẹ́ ni, nílùú míì aago 10, nílùú míì aago 11 sì ni. Lóde òní láwọn ìlú tó lajú, ó lè má jẹ́ gbogbo ìlú ni irú ọdẹ bẹ́ẹ̀ ó mọ̀ ṣọ́. Ó lè jẹ́ bí àwọn agbègbè kọ̀ọ̀kan tí à ń pè ní community lóde òní. Tó bá ti wá di àsìkò, tó bá ti ń tó àsìkò tí wọ́n fẹnu kò sí wípé ọdẹ ó jáde tí wọn ò fẹ́ rẹ́nìkan kan tà mọ́, bóyá tó bá ti ń kù bí ìṣẹ́jú 15 tàbí ìṣẹ́jú 10, ẹnìkan nínú àwọn ọdẹ yẹn ó nírúfẹ́ agogo kan tí wọ́n máa ń lù. Wọ́n máa lù jáde, wọ́n máa pariwo kóńlé ó gbélé, kóńlé ó gbélé. Níbòmíì fèrè ni wọ́n máa ń fọn, wọ́n máa fọn fóó fóó fóó. Tí a bá ti lè gbọ́ wọn ní àwọn ọdẹ ti ń fọn o, oníkálùkù ó sáré máa palẹ̀ mọ́, wọ́n máa wọ inú ilé lọ. Ohun tó táwọn sọ ńbẹ̀ ni wípé àwọn ò fẹ́ rẹ́nìkan kan níta mọ́. Lẹ́yìn tí a bá ti fọn fèrè náà tàbí tí wọ́n ti lu irú ago bẹ́ẹ̀, gbogbo ẹni tí wọ́n bá rí níta lákòókò náà lẹ́yìn ìgbà náà ó ti di arúfin. Wọ́n mú ó sì fi imú olúwa rẹ̀ kàtà òfin. Tá a bá wá wò ó, ẹni tó wá ń lu ago náà yóò lù kiri ìlú tàbí agbègbè community rẹ̀ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan. Níbo ni yóò dúró tí yóò sì lù? Kò ní dúró nínú yàrá rẹ̀ láti lù ú. Nígbà tó sọ wípé gbogbo ènìyàn wọlé lọ o, gbogbo ènìyàn wọlé lọ o, a fẹ́ rí èèyàn kankan níta mọ́ o, kóńlé ó gbélé, kóńlé ó gbélé, kóńlé ó gbélé. Irú ẹni bẹ́ẹ̀ ìta ni yóò ti lu irú ago bẹ́ẹ̀. Ní Yorùbá fi ṣàkíyèsí tí wọ́n fi múrò òwe bẹ́ẹ̀ jáde pé ọdẹ tó ń lu kóńlé ó gbélé, òun fúnra rẹ̀ náà ni ó kọ́kọ́ rú òfin ọ̀hún torí pé ìta ni yóò ti lù ú. A máa ń lo òwe yìí nígbà tí a bá rí ẹni tó jẹ́ pé ó ń ṣe òfin, tó sì jẹ́ pé irú òfin bẹ́ẹ̀ kò rọrùn fún fúnra rẹ̀ láti má lù ú. Tó jẹ́ pé irú òfin bẹ́ẹ̀, bí àpẹẹrẹ nígbà tí à ń ṣàwàdà, ẹnìkan sọ tó ń darí ètò, ó ní òun ò fẹ́ kẹ́nìkan kan wà lórí ìdúró mọ́, pé kí gbogbo ènìyàn kó jókòó. Òun sì wà níwájú, ó fẹ́ ṣàlàyé nǹkan fún àwọn èèyàn, lẹ́nìkan wá pariwo pé ọ̀gá ẹ̀yin náà lẹ ti rúfin báyìí, ẹlẹ́nìkan kan ò gbọdọ̀ dìde, ẹ̀yin sì wà ní orí ìdìde dúró. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni àwàdà ni wọ́n fi ṣe lọ́jọ́ náà. Ìgbà tí a sọ pé a máa ń lo òwe yìí nírú àkókò bẹ́ẹ̀ tá a bá rí pé ẹni tó ń ṣòfin òun náà yóò kọ́kọ́ rú irú òfin bẹ́ẹ̀. Wọ́n á ní ẹ fi kalẹ̀, ọdẹ rẹ̀ tó lu kóńlé ó gbélé, òun náà ni ó kọ́kọ́ rú òfin ọ̀hún torí pé ìta ni yóò ti lu irú ago bẹ́ẹ̀. Bówe tòní bí ó tún ṣe mọ̀nù. Akínọlá Ọlámídé lèmi ń jẹ́, bàbá mi ló ń jẹ́ Àbíóyè. Ẹ̀bẹ̀ kẹ́kẹ́ tí mo bí gbogbo ìgbà náà ni wípé please subscribe. Ẹ subscribe sí YouTube channel mi Ọlámídé Ọlábàtà, yóò sì dára fún wa. Ire o.